ọjọ́ mẹ́ta o ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn òde. Orúkọ mi ni Idris Busari, olùdarí Rescue Records àti Picture Time Films tó fìdí sọlẹ̀ sí ìlú Indiana ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Lórí ètò wa tòní, a ó sọ̀rọ̀ nípa àwọn ohun mẹ́ta tó ṣe pàtàkì láti ní nínú káàdì òwò. Ó yá ẹ jẹ́ á lọ. Ohun kìíní, orúkọ. Dídára lásán lè jẹ́ àmì ìdániyàtọ̀ nínú gbogbo ogunlọ́gọ̀ káàdì òwò. Àmọ́ o, tápò owó wa ò bá ká gbogbo kàjáwìrì ìdániyàtọ̀. Kíkọ orúkọ olówó sórí káàdì òwò ṣe pàtàkì, ó sì ṣe kókó. Ohun kejì, ipò tàbí àkọlé. Ipò àti àkọlé ṣe pàtàkì nítorí a máa sọ fún ẹnikẹ́ni tó bá ń ka káàdì nípa ohun pàtó tí olówó tó ní káàdì náà ń ṣe. Ohun kẹta, àlàyé ìkànsíni. Ó pọn dandan kí káàdì òwò ní ọ̀nà tí ẹnikẹ́ni lè gbà kàn sí olówó. Àdírẹ́sì, nọ́mbà aago ìpeni, ímeèlì, ààyè ayélujára lórí ìtàkùn àgbáyé àti àmì QR code ṣeéṣe lò fún àlàyé ìkànsíni. Àlàyé díẹ̀ àti àpẹẹrẹ nípa káàdì òwò ó wà nínú àpèjúwe tó wà ní ìsàlẹ̀ àwòrán yìí. Ìpàdé wa bí oyin o lọ́sẹ̀ tó ń bọ̀. Pàjáwìrì.